أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلاة وسلاما دائمين متلازمين على حبيب الله محمد صلى الله عليه وسلم خاتم النبيين ولا نبي بعده. أيها المستمعون الكرام، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run, ọba òun náà ni ọba tí a dúpẹ́ fún, ọba lèyí lè ṣe, ọba tí ò sí rẹ̀, òun lọba tó ń ṣe ohun gbogbo tẹ́nìkan ò lè ṣe rẹ̀, àtọ̀tún àtòsì àti iwájú àtẹ̀yìn. Bákan náà atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà al-kiram tó dó lórí kẹ́límà la ilaha illallah. Kí Ọlọ́run kọ́mọ yọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kúrò ní ara ẹnìkọ̀ọ̀kan wa. Bákan náà mò ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí káàkiri àgbáńlá ayé wípé ìbùkún Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bẹ́ nìkọ̀ọ̀kan wa gbé. Làbí sọ wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. Lẹ́yìn kíkí tí a kí ẹnìkọ̀ọ̀kan wa tán, ìbánisọ̀rọ̀ wa lónìí ó dá lórí wípé wèrè ti pọ̀ nígboro, wèrè ti pọ̀ nílùú tí ò lóǹkà mọ́. Oríṣiríṣi wèrè ló wà o. Wèrè lọ́run ti lẹ́gi mágbó látòdì ọ̀run wá, ó ti wà run mental. Àwọn wèrè gidi nìyẹn. Ẹ wá rí àwọn subordinate wèrè náà ni àwọn tí ẹ pé àwọn òbí ò mójútó wọn. Iṣẹ́ òbí náà wà ń bẹ̀. Wèrè ti pọ̀ ń lù ú. Àkọ́rí wà sí mi nìyẹn, wèrè ti pọ̀ ń lù ú. Nínú àyá al-Qur'an, Ọlọ́run sọ fún sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé la tufsidu fil ardi ba'da islahiha. Ọlọ́run ní ìrẹ Ànábì máa sọ gbogbo àwọn àlìhùmọ̀ rẹ̀, gbogbo àwọn àgbáyé ni ó sọ pé la tufsidu fil ardi. Ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́, ẹ má balẹ̀ jẹ́ mọ́, èyí tẹ́ ẹ ṣe lánàá tá a torí ẹ má balẹ̀ jẹ́ mọ́, ẹ má balẹ̀ jẹ́ la tufsidu fil ardi. Ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́. Bàbá olówó, Ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́. Ìyá olówó, Ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́. Ìwọ tó pẹ́ náà àlùfáà ní èyí sáfà gidi, èyí sáfà gidi, wàhálà èyí sáfà gidi. Gbogbo ẹni mo bí sọ. Ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́ mọ́ ba'da islahiha. Lẹ́yìn Ọlọ́run tún lẹ̀ ṣe fún wa, Ọlọ́run tún lẹ̀ ṣe fún wa. Àríkì Ọlọ́run, àrígbàdo Ọlọ́run Nàìjíríà, àríkàkiri àgbáńláyé. Ọlọ́run ò fòrùn dà á láàmú, Ọlọ́run ò fòjò dà á láàmú, Ọlọ́run ò fọyẹ́ dà á láàmú, Ọlọ́run ò forú dà á láàmú, Ọlọ́run gbogbo tó wọ́n sì fún apádájọ́ mọ́ ọkọ̀ rẹ̀ ti púpọ̀. Ọlá tufsidu fil ardi. Ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́ mọ́. Gbogbo àwọn wèrè tí wọ́n rìn káàkiri náà, tí wọ́n ń dirun òsì káàkiri náà, wèrè níwọ̀n, wèrè níwọ̀n, wèrè níwọ̀n. Ẹ̀yin lè wò wọ́n, wèrè níwọ̀n. Wọ́n wá mú irùngbọ̀n Satan, wọ́n wá fi sẹ́nu báyìí. Irùngbọ̀n wọ́n lè fi sẹ́nu, irùngbọ̀n Satan, irùngbọ̀n Sayatin lè fi sẹ́nu. Àwọn àwọn yóò tó wá tún mú etí wọn, wọ́n tún wá lù láìsí obìnrin. Wèrè ti pọ̀ ń lù ú. Wọ́n lọ́jọ́ kan bí mo ti wá ń lọ márì kí wọ́n á wò ó tún wá tún dirun báyìí, ó tún di báyìí, ó tún di wọn tí wọ́n lè máa ṣẹ̀ súnmọ́ dáadáa mú eléyìí ara àwọn wèrè tá à ń sọ náà ni àwọn wèrè tó pọ̀ nù náà ni. Ọlá tufsidu fil ardi. Ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn ìgbà tá a ti túnlẹ̀ ṣe. Pàápàá ilẹ̀ ẹ̀yin òbí, iṣẹ́ dọwọ́ yín o. Gbogbo ẹ̀yin tọ́mọ yín ya wèrè náà, táwọn ọmọ wọn ya wèrè náà, jàmáà ẹja bẹ̀rù Ọlọ́run. Ọmọ tẹ́ ẹ̀bí tẹ̀ lé dátọ̀ àdánwò ní fún yín, àdánwò ní fún wọn. Ọmọ tí wọn òbí sí wò lé dátọ̀ àdánwò ní fún wọn, àdánwò ní fún wọn. Ẹ fọmọ yín sẹ́nu kọ́sẹ̀, ẹ fi sẹ́nu kọ́sẹ̀ pé iṣẹ́ báyìí mọ́ mi ma. Bákan náà ẹ fọ àwọn ọmọ yín sílé kéwì, ẹ tẹrí ọba sójú ọ̀nà tọlọ́run lẹ́yìn náà fi lè jèrè ọmọ. Nígbà tí ó ń sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí sọ́nà rẹ̀ pé la tusayyib illa mu'mina. Má bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ o, má bá ẹnì kankan sọ̀rọ̀ àbíkọ́ jẹ́ ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ tó jẹ́ múmìnà àbí múmìnà àti lóbìnrin ni ọba sọ̀rọ̀. Ẹ wọ àyá al-Qur'an yìí pẹ̀lú àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sí kò wá jọra wọn bí? Wọ́n jọra wọn. Ọlọ́run sọ náà kan pé lẹ́yìn ìgbà táwọn sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run níbi láburú ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà. Àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́ọba náà, ọba àjọkẹ́ àwọn ọba sàkẹ́ Ọlọ́run tufsidu fil ardi. Ọlọ́run ẹ má balẹ̀ jẹ́ o. Ẹ wá wà àdìsí Ànábì wa Muhammad
sallallahu alaihi wasallam sọ wípé la tusayyib illa mu'mina wala ta'khudh tahamak illa taqi. Bàbá fẹ́ bá yẹn jẹun, àwọn tó ń bẹ̀rù Ọlọ́run ni wọ́n bá jẹun. Àwọn ọmọ à ń kun èèyàn bí ẹ ń kun ara, ẹ ṣe bẹ̀rù Ọlọ́run. Wèrè lẹ́yìn náà, wèrè níwọ̀n, wèrè gidi níwọ̀n, wèrè ti pọ̀ lù. Èèyàn agídí á máa pè èèyàn bí ẹgbẹ́ rẹ̀. Wèrè ti pọ̀ lù, wèrè níwọ̀n. Torí bá jẹ́ kí wọ́n gbé lọ sí àrò, èyí wọ́n gbé wọn lọ sí àrò, wọ́n lọ́jọ́ pọ́ lọ́wọ́ wò. Èèyàn bí ìtẹ́ tí ń jẹun, èèyàn bí ìtẹ́ tí ń mumi, èèyàn bí ìtẹ́ tó náà níyàwó tó lọ́kọ ńlé. Inú rẹ̀ wá nù, owó lẹ fẹ́ ní, ọlá wo lẹ fẹ́ ní, ipò wo lẹ fẹ́ ní. Nígbà máa kọ fẹ́ dà lọ́wọ́ òde ẹ̀ta láyé o. Tọ́lọ̀ máa kọ lé mẹ́ta wà lára sí yóò ṣe kò ní rí kankan kan. Bẹ́ẹ̀ bá ṣe wà lájọ lọ́wọ́ ká pọ̀ kò ní ra mọ́tò, kò ní rí mọ́tò náírà. Ẹgbẹ́ sùn yàrá méjì papọ̀ náà ni. Wèrè ti pọ̀ lù, àkọ́rí wà sí mi náà nìyẹn. Wèrè ti pọ̀ lù. Ẹ̀yin òbí ẹ mójútó ilé yín dáadáa. Gbogbo àwọn tá a sì ń bí lọ́wọ́lọ́wọ́ báyìí náà ń sìn, ẹja ń mójútó wọn o. Ọmọ olùkọ́ ọ̀nà ọmọ mi ilé ẹ̀kọ́ yọmọ ní my mommy àǹtí kìíní kan so beat me. Ìyá náà máa pe tẹlifóònù rádaràda. Àǹtí kí ló dé fi ná ọmọ mi? Obìnrin o kì í sòbìrè. Obìnrin èyí sòbìrè, kì í sòbìrè, ara wèrè tọ́pọ̀ lù náà nù. Níwọ̀n a lè bọ́ ọmọ yín wí ilé ẹ̀kọ́, táwọn ò lè bọ́ ọmọ yín wí ilé kéwú. Tọ́mọ yẹn wá dàgbà tán tẹ́ni yàwó ká mọ́ agbára yìí tí wàá ti jọlẹ́ tẹ́ ẹ ti wíìkì. Ẹ bá wí kọ̀ọ̀kan bó ló ti fẹ́ gbọ́. Wèrè ti pọ̀ lù. Látò sínú filhardi Ọlọ́run ni ẹ má balẹ̀ jẹ́ mà. Èyí tẹ́ ẹ ṣe náà ti tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run. Kí ló dé tó bẹ́ẹ̀? Ẹ̀wọ̀n náà wá ń jẹrẹ èèyàn ẹran tiẹ̀ bí ẹran tiẹ̀ ìwọ náà wá ń jẹ wá ń gbé wá ń jẹ láti fi ṣagbọ́ra. Nígbà àwọn tí ṣe wèrè làwọn náà wèrè níwọ̀n. Wèrè ti pọ̀ lù. Ẹ dáhùn torí ìdí eléyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ gbìyànjú láti subscribe sórí péjì yìí Imam Oluwakemi TV lórí YouTube yín. Lẹ́yìn náà fi lè ní àǹfààní pé alhamdulilayi èmi náà tún gbẹ̀sẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sá subscribe lórí péjì yìí, ẹ̀yin náà tún gbìyànjú ẹ comment lórí lecture yìí. Ẹ comment gbogbo ayé lórí. Èyí tẹ́lẹ̀ sílẹ̀ jẹ́ kẹta ń bẹ̀ náà ni pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní baligh anni walau kana aya. Ó yẹ máa polongo sí Ọlọ́run káàkiri kódà kó jẹ́ pé àyà kan ṣoṣo náà bá ní. Ọlọ́run sọ pé látò sínú filhardi Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ lọ́ba lè jẹ́ wọn bá ra ìsìtá yíyà lẹ́yìn wọn náà túnlẹ̀ sí tán. Àyà kan sọ dá iṣọ náà sọ fún ọ̀rẹ́ rẹ, sọ fún ọkọ rẹ, sọ fún ìyàwó rẹ, sọ fún àwọn ọmọ rẹ, sọ fún àwọn ẹbí rẹ. Lẹ́lẹ̀ yìí ló fi lè jèrè Ọlọ́run. Nígbà wọn bá ń bẹ̀ ni pé irú lecture yìí ẹ̀yin ẹ̀ tún fi sọwọ́ sáwọn mọ̀lẹ́bí yín. Your relatives ni, family ni, sibling ni, wọ́n sí gbogbo padà sọ sí wọn. Ẹ̀yin ò tún gbọ́ lájà ètò gbẹ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba. Nítorí eléyìí wòlé ti pọ̀ ń lo Ọlọ́run á bì ọ́ ìwọlọ́ba láàánú. Ọlọ́run gbogbo tó bá ṣe fún mi lóore má fi pa mí lẹ́kún o. Ìwọ náà sọ pé gbogbo tó bá ṣe fún mi lóore má ṣe kí ni o, má fi pa mí lẹ́kún. Má jẹ́ sunkún lórí àwọn ọmọ mi. Ìdààmú ayé Ọlọ́run má jẹ́ ó dé bá mi Ọlọ́run ó ṣàlùfẹ́ ní kọ̀ọ̀kan wa. Inshallah ká tó máa lọ ẹ má gbàgbé ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé la tusayyib illa mu'mina. Ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ o àbẹ tó jẹ́ mùmínì gidi lẹ́yìn tí ń kírun, lẹ́yìn tí ń gbàwẹ̀, lẹ́yìn tó bẹ̀rù Ọlọ́run, lẹ́yìn tó tẹríba fófin Ọlọ́run àti fófin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ẹ bá sọ̀rọ̀ o. Ó ní wala takuta amaka illa taqi. Ó sì gbọ́dọ̀ gbẹ́ni kankan jẹun kọ́ má bá kèfèrí jẹun, má bá ẹranko jẹun, má bá kókì jẹun àbí kí ni o àbí kọ́ jẹun tó ṣe kí ni o tó bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ọmọ ìyá mi ẹja náà bẹ̀rù Ọlọ́run. Wèrè ti pọ̀ ń lu o. Gbogbo adáwọ̀ ìwèrè ni wọ́n ti pọ̀ ń lu o. Ọlọ́dà pọ̀sẹ̀ làwọn bẹ̀. Ọmọ tèmi àtọmọ tìǹà ọlọ́mọdé wọ́n sínú àwòrán tó pọ̀ ń lù. Inshallah àtẹ̀mí àtẹ̀kọ́ lọ́n kó sí wa lọ́mọ àjẹ́nà ọmọ sí wa lọ́mọ náà pẹ̀lú Rabbana abilana min aswajina wa dhurriyyatina qurrata a'yuni waj'alna lil muttaqina imama. Àdúrà yẹn máa ṣe púpọ̀ Ọlọ́run lọ́wọ́ sí tó wá dín sàdúrà yìí pẹ̀lú ògo tó inú tiẹ̀ gan pé alhamdulillah mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí n jèrè ọmọ mi pẹ̀lú ògo tó lọ àwọn ọmọ tó lọ ń ṣe fún wa láyé ń bì Ọlọ́run jẹ́ ká jèrè wọn a ò ní sunkún lórí ẹnì kọ̀ọ̀kan wọn. Inshallah try to subscribe on this page, send it and comment on it. Subhana rabbik rabbil izzati amma yasifun wassalam ala al-mursalin walhamdulillahi rabbil alamin.